ìṣẹ̀lẹ̀ abàmì kan ṣẹlẹ̀ ẹ̀yin èèyàn nípínlẹ̀ Edo ní kòpẹ́kòpẹ́ yìí níbi tí àwọn ọmọ ológun ilẹ̀ wa tí wọ́n ti ṣínà bọn kalẹ̀ sí gbogbo àwọn tó ń ṣe ìwọ́de ìfẹ̀hónúhàn. Ó jẹ́ nǹkan tó bà nínú jẹ́ lọ́pọ̀lọpọ̀. Ó jẹ́ nǹkan tó jẹ́ pé ń gbomijé lójú ẹni nígbà tí àwọn ẹ̀ṣọ́ aláàbò ta ní lórílẹ̀‐èdè Nàìjíríà ta ti lérò pé àwọn olóyè kan máa ṣọ́ wa, kan máa dáàbò bò wá, tó jẹ́ pé àwọn yìí kan náà ló wá di pé wọ́n wá dojú ìbọn kọ àwọn èèyàn tí wọ́n sì bẹ̀rẹ̀ sí ní yìn wọ́n bọn. Wọ́n yìnbọn mọ́ ọ̀gbẹ́ni kan tẹ́mi sì fi bọ́ lẹ́nu ẹ̀ látàrí pé wọ́n ń ṣe ìwọ́de ìfẹ̀hónúhàn. Ẹ wò ó, ìlú Ekpoma gangan nípínlẹ̀ Edo nìṣẹ̀lẹ̀ yìí ti wáyé ní ọjọ́ 10 oṣù kínní ọdún 2026 tá wà nù rẹ̀ yìí. Kí ló ṣẹlẹ̀ gan pàtó? Ẹ súnmọ́ bí ẹ̀yin èèyàn mi, ẹ jẹ́ n sáré gbé yín débẹ̀ kí n yànnàná ẹ̀ fún yín bó ti ṣe jẹ́ gan ní pàtó. Ẹ máa bá ń comment, kẹ́ máa like, ẹ sì máa bá ń pín fọ́nrán yìí káàkiri lógúnlógún lọ́gbọ̀nlọ́gbọ̀n kó bàa lè kan ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lára. Kí lohun tó ṣẹlẹ̀ ń pàtó? Ó ní pé eku ò ké bí eku, bẹ́ẹ̀ sì lẹyẹ náà ò ké bí ẹyẹ nílùú Ekpoma, pàápàá jùlọ ní gbogbo ìpínlẹ̀ Edo pátápátá. Wọ́n lójoojúmọ́ báyìí ni àwọn ajínigbé gbowó lọ́wọ́ ẹni, àwọn bandits, àwọn Islamic terrorists ni wọ́n bẹ̀rẹ̀ sí ń da ìlú wọn láàmú, tó jẹ́ pé tó má ṣe jíyàn gbé báyìí owó ńlá, owó tabua ni wọ́n ń gbà. Bí kan ní kan lọ máa mú 20 million wá, 50 million, 100 million, 300 ni wọ́n máa sọ pé kan lọ máa mú wá kó tó lè dóòlà ẹni tí wọ́n jí gbé. Ọ̀rọ̀ yìí bẹ̀rẹ̀ sí ní ṣẹlẹ̀ léraléra. Wọ́n láwọn ìjọba ò rí nǹkan kan ṣe sí. Ìjínigbé gbowó lọ́wọ́ ẹni yìí kò dáwọ́ dúró. Ọjọ́ wo gan ló tó fẹ́ dáwọ́ dúró? Ó ní ni àwọn ọ̀dọ́ ló bá kóra wọn jọ papọ̀ o, wípé kò sóhun méjì táwọn ṣe ju pé káwọn fi ẹ̀hónú àwọn káwọn fi hàn sí ìjọba. Wọ́n láwọn ọlọ́pàá wọn ò rí nǹkan kan ṣe sí. Àwọn ọmọ ológun ilẹ̀ wa wọn ò rí nǹkan kan ṣe sí. Wọ́n láwọn gbogbo security operative pátápátá tí ń bẹ nípínlẹ̀ Edo pé wọn ò rí nǹkan kan ṣe sí ọ̀rọ̀ tí ń bẹ ńlẹ̀ yìí. Kàkà kéwì àgbọn wọn dẹ̀ kókókó báyìí ní tún lé sí. Ẹ̀yin èèyàn, ọ̀rọ̀ yìí gbẹnu tán, ó lékenkà bẹ́ẹ̀ náà ló pakasọ o. Ló bá ní àwọn ọ̀dọ́ bá kóra wọn jọ pọ̀, tí wọ́n pọ̀ lọ ṣùà ní gbogbo wọn jáde ni wọ́n bẹ̀rẹ̀ sí ń ṣe ìwọ́de ìfẹ̀hónúhàn yìí pé kí ìjọba kan dákun kan dábọ̀ kán bá wọn dá sọ̀rọ̀ yìí, pé bọ́n ṣe ń jínigbé lójoojúmọ́ yìí ó ti kọjá bí kẹ́fù, kódà ó kọjá àfẹnusọ. Bẹ́ẹ̀ sì làwọn Yorùbá bọ̀ wọ́n ní ikú tí ń pojú gbà ẹni òwe ní ń pa fún ni. Ó ń bọ̀ báyìí, àwọn là ń dẹ́ẹ̀dẹ́ bó ṣe ń dé sí agboolé àwọn kan lónìí, tó bá tún yá ọdún ẹlòmíì ni ó tún ṣẹ̀ sí kó tó di pé kinní yẹn wá rampant tán pátápátá. Ló láwọn ọ̀dọ́ yìí ni wọ́n túyáyá, ni wọ́n túyàyà, wọ́n bọ́ sí gbòòrò ayé tí wọ́n bẹ̀rẹ̀ sí ní ṣe ìwọ́de ìfẹ̀hónúhàn. Lójijì wọ́n kàn ṣàdédé rí i pé àwọn ọmọ ológun ilẹ̀ wa wọ́n gborí wọlé ni wọ́n ṣínà bò kalẹ̀ tóníkálukú bẹ̀rẹ̀ sí ń sá kíjokíjo káàkiri. Àwọn Yorùbá bọ̀ wọ́n ní kójú má rí ibi báyìí, gbogbo ara lóògùn ẹ̀. Wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọ́n sá àsálà fún ẹ̀mí ara wọn tí wọ́n sì rí i dájú pé gbogbo wọn ya dànù. Àmọ́ ọ̀gbẹ́ni kan ń bẹ tó jẹ́ pé ọta àbọ̀n yìí ó wọlé sí lára. Ẹlẹ́kọ̀ọ́ ọ̀run ti tẹ́wọ́ gbà. Ọ̀rọ̀ yìí gbẹnu tán, ó lékenkà bẹ́ẹ̀ náà ló ń pakasọ. Kódà ọ̀rọ̀ ọ̀hún ó ń gbomijé lójú ẹni. Ẹ̀yin èèyàn, ẹ máa bá ń kọ́mẹ̀ntì, ẹ máa bá mi like, ẹ sì máa bá mi pín fọ́nrán yìí káàkiri. Ẹ wò ó, ọ̀gbẹ́ni ọmọ ológun tó yìnbọn òun lẹ̀ ń wò yẹn o, fọ́nrán ẹ̀ lẹ̀ ń wò ń sàlẹ̀ yẹn. Ẹ̀yin èèyàn, ọ̀rọ̀ yìí ní agbára. Ṣé ó yẹ kírù nǹkan báyìí máa ṣẹlẹ̀ nínú ìlú nítorí Ọlọ́run? Àwọn ẹ̀ṣọ́ aláàbò tó yẹ kó máa ṣe aláàbò lórí wa, ọ̀gbẹ́ni tó kú yìí báyìí nítorí Ọlọ́run, kò kí ń ṣe àwọn bandit ló pa o, mọ́tò kọ́ ló gbá o, bẹ́ẹ̀ sì lebi kọ́ ló pa tó fi jọ́ lọ́hún pè. Àwọn ọmọ ológun lẹ̀ wá, wọ́n sì ṣínà bo. Kò dẹ̀ kí ń ṣègbà àkọ́kọ́ rèé tírù nǹkan báyìí ó máa ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà. Tẹ́ ò bá gbàgbé ẹ̀yin èèyàn, ní ọjọ́ 10 oṣù kejìlá ọdún 2025 tá ẹ̀ṣẹ̀ lò tán kòpẹ́kòpẹ́ yìí, ìṣẹ̀lẹ̀ abàmì kan wáyé nípínlẹ̀ Adamawa, níbi tí àwọn ìjọba Adamawa tí wọ́n ti declare coffee ní agbègbè yẹn pé kò ní sí ìrìnkèrúdò kankan mọ́ rárá ní gbogbo àkókò yẹn. Àmọ́ àwọn màmá yìí jáde, àwọn màmá tó jẹ́ pé
iṣẹ́ oko, iṣẹ́ ọ̀gbìn ni wọ́n yàn láàyò ń tiwọn. Wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan àwọn èrè oko táwọn ti kó jáde tí ń bẹnu igbó yóò bàjẹ́ táwọn bá lọ wò ó. Gbogbo wọn túyáyá ewé ni gbogbo wọn já dání, tí wọ́n mú ewé yẹn dání bí eléyìí tó bẹ̀rẹ̀ sí ṣe ìwọ́de ìfẹ̀hónúhàn àlàáfíà, peaceful protest for goodness sake. Wọ́n ní pé àwọn ọmọ ológun lẹ̀ wá ṣe ni wọ́n kúnlẹ̀ báyìí tí wọ́n gbébọn dání tí wọ́n bẹ̀rẹ̀ sí ní yìnbọn sáwọn èèyàn kàkàkàkàkàkà. Ẹ̀yin èèyàn, ojú tí ń pojú gbà ẹ́, ikú tí ń pojú gbà ẹ́ ni, òwe ní ń pa fún ni o. Ṣé bá ṣe máa bá a lọ rèé lórílẹ̀‐èdè Nàìjíríà tó fi jẹ́ pé gbogbo àwọn èèyàn tó bá ṣe rí nǹkan tíjọba ti ń bẹ lóde yìí tí wọ́n ń ṣe tí ò tẹ́ lọ́rùn, kàkà tó yẹ kí wọ́n jáde kí wọ́n fi ẹ̀hónú wọn hàn, àwọn ọmọ ológun ní wá ń pa wọ́n lẹ́nu mọ́. Àwọn ìjọba tó yẹ kó máa gbà wàhálà lọ́wọ́ làásìgbò, lọ́wọ́ ọ̀páyín keke, lọ́wọ́ àwọn ìsọsí àwọn báńdíìtì, ìsọsí àwọn agbénipa, àwọn ìjọba yìí kan náà ni wọ́n tún ń pa àwọn aráàlú lẹ́nu mọ́. Nígbà típà ìjọba ò bá ká àwọn báńdíìtì mọ́, tó jẹ́ pé ojoojúmọ́ làwọn báńdíìtì yìí ni wọ́n ń sọsẹ́, bó ṣe ń sọsẹ́ lókè ọ̀yà lọ́hùn ni wọ́n ń sọsẹ́ káàkiri orílẹ̀-èdè Nàìjíríà. Wọ́n tiẹ̀ ti wá bẹ̀rẹ̀ sí ní sọsẹ́ ní ilẹ̀ Yorùbá báyìí, pàápàá jùlọ ní ìpínlẹ̀ Oǹdó àti ìpínlẹ̀ Ọ̀yọ́. Ẹ rí i pé onírúurú àwọn ìṣẹ̀lẹ̀ lọ́lọ́kan òjọ̀kan ló ti bẹ̀rẹ̀ sí ní fẹjú tótó nípínlẹ̀ Ọ̀yọ́ báyìí. Wọ́n kàn tiẹ̀ wá ṣe débi pé àwọn bandits tún kọ lẹ́tà, wọ́n tún bẹ̀rẹ̀ sí ń ju lẹ́tà yẹn káàkiri ní ìjọba àbílẹ̀ Oríire nílùú Ògbómọ̀ṣọ́, tí wọ́n bẹ̀rẹ̀ sí ń pín lẹ́tà yẹn káàkiri, wọ́n ń ju lẹ́tà yẹn káàkiri gbogbo àdúgbò ni, tí wọ́n dá ọjọ́ pé on the 20th of January àwọn ń bọ̀ wá sọsẹ́ o. Tẹ́ ẹ̀ bá sì gbàgbé ẹ̀rí pé wọ́n ti kọ́kọ́ wá sọsẹ́ kan ná, gbogbo àwọn aṣọ́gbó ọdẹ, gbogbo wọn àwọn márùn-ún náà fi kú ṣèfàjẹ lọ́jọ́ tí wọ́n kọ́kọ́ bẹ̀ wọ́n wò. Àwọn bandits ti wọlé sílẹ̀ Yorùbá, gbogbo àwọn kọ̀rọ̀kọ́ndú, àwọn inú igbó tó yí wa ká pátápátá ni àwọn bandits yìí ni wọ́n ti kún bìbà. Bẹ́ẹ̀ sì ni wọ́n ti ṣe tán, wọ́n ti gbáradì, wọ́n ti múra tán láti bẹ̀rẹ̀ sí ní sọsẹ́ bó wọ́n ṣe fẹ́ àti bó ti ṣe yẹ. Bẹ́ẹ̀ sì làwọn ìjọba wa wọn ò tí ì rí nǹkan kan ṣe sí o. Àwọn ẹ̀ṣọ́ aláàbò wa wọn ò rí nǹkan kan ṣe sí o. Ẹ wò ìpínlẹ̀ Kwara, ẹ wo bó ṣe ń sọsẹ́ lójoojúmọ́, bó ṣe ń jọba gbé ni wọ́n ń jí jòyè gbé. Ṣé bá ṣe máa bá a lọ rèé lórílẹ̀‐èdè yìí? Ẹ̀yin èèyàn, ẹ dákun dábọ̀, ẹ já darapọ̀ ní abala àríwísí, kẹ́ máa bá mi comment, kẹ́ máa like, kẹ́ sì máa bá mi pín fọ́nrán ìkáàkiri lógúnlógún, lọ́gbọ̀nlọ́gbọ̀n. Ìṣẹ̀lẹ̀ abàmì tó ṣẹlẹ̀ nípínlẹ̀ Àdámáwá yẹn, ẹ wo báwọn èèyàn, àwọn màmá yẹn bó ṣe ń sá kolobá káàkiri, tí wọ́n ń sá kíjokíjo látàrí àwọn ọmọ ológun wa tó yẹ kó máa ṣaláàbò lórí wa, tó sì ń yìnbọn máwọn màmá yẹn. Ọmọdébìnrin kan bẹ́ẹ̀ ọmọ ọdún 15 years, ọta àbọ̀ ń wọlé sọmọ yẹn lára, gbogbo gbá ìyá ọmọ yẹn báyìí. Ẹ rí i pé gbà tí fẹ́ẹ́ dàpọ̀ máa ń lọ sí mọ́ṣúárì yẹn, ó ní kí wọ́n tú òkú yẹn, wọ́n tú ọmọ kékeré yẹn kalẹ̀. Ẹ wo gbogbo gbá ìyá ẹ̀ tí ọta àbọ̀ wọlé sí lára. Kò kí ń ṣe ọta àbọ̀ àwọn ọ̀tá Nàìjíríà ló wọlé sí lára, ọta àbọ̀ àwọn ọmọ ológun ilẹ̀ wa. Ìjọ òla tó fẹ́ ṣe lè dà lórílẹ̀‐èdè yìí? Ẹ̀yin èèyàn, ibo là ń lọ lórílẹ̀‐èdè yìí? Kí ni ọ̀nà àbáyọ? Ààrẹ orílẹ̀‐èdè Amẹ́ríkà Donald Trump ó ṣí àwọn ọmọ ológun ẹ̀wọ̀ pínlẹ̀ Sokoto ní kòpẹ́kòpẹ́ yìí, tí wọ́n sọ wípé wọ́n jẹ àwọn bandits run. Àmọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn bandits ló yọrí bọ́rọ̀ tí wọ́n kúrò ń bẹ̀. Kẹ́sì mọ̀ pé àkọ́dá oró ó ju àdágbẹ̀yìn lọ o. Wọ́n ti fi oró sínú àwọn bandits tó kù báyìí. Ìbínú, ìkanra ni wọ́n fi ń sọsẹ́ káàkiri. Ọ̀pọ̀lọpọ̀ wọn ti kúrò ní ìpínlẹ̀ Sokoto báyìí, wọ́n ti pínra wọn káàkiri gbogbo àwọn ìpínlẹ̀ káàkiri nílẹ̀ Yorùbá. Ikú tí ń pojú gbà ẹni, òwe ní ń pa fún ni o. Ó ń bọ̀ báyìí, àwọn là ń dẹ́ẹ̀dẹ́ o. Ẹ̀yin èèyàn, ẹ̀yin ọmọ Yorùbá, ẹ tètè tají kò lójú oorun o. Ẹ tètè dira o, kẹ́ múra lẹ̀. Gbogbo nǹkan tẹ́ bá mọ̀ tí wọ́n fi ń jà pátápátá, kẹ́ tètè máa kó gbogbo ẹ̀ jáde. Torí báwo náà ṣe máa ń pòwe yìí? Wípé kí ni nǹkan tó bá dé bá ojú, ó dé bá mú o. Bẹ́ẹ̀ sì ni wọ́n ní mọ̀kànmọ̀kàn báyìí lóye ń kàn. Eléyìí tó bá kara àwò ń padà bọ̀ wá kara ẹ̀dẹ́ o. Ẹ̀yin èèyàn, gẹ́gẹ́ bí ìlérí tiwa làwa ń múṣẹ o. Gẹ́gẹ́ bí ìlérí ta ṣe fún yín pé àní jẹ́ kójú wa fọ́, bẹ́ẹ̀ náà la sì ní jẹ́ kí etí wa dì sí gbogbo àwọn ìṣẹ̀lẹ̀ tí bá ń ṣẹlẹ̀ káàkiri ilẹ̀ wa, pàápàá jùlọ nílẹ̀ Yorùbá tiwa ń bì. Ẹ̀yin tí ó rẹ́ pé ẹ bá ń ṣe alábàápàdé ìkànnì fúngbà àkọ́kọ́ tí ẹ ò tí ì follow wa, àbí ẹ ò tí ì subscribe, ẹ dákun dábọ̀
ẹ bá ń tẹ follow button tàbí subscribe button tí ń bẹ nísàlẹ̀ fọ́nrán yìí. Aago kélébé kan náà bẹ́ẹ̀ notification bell ni wọ́n ń pè, òun gangan ni ó máa ta yín lólobó ní gbogbo ìgbàkúùgbà tá a bá ti ń ju fọ́nrán sórí ìlà yìí. Àdàbà ọ̀nà ni à ń sùngbẹ́, iná ń jó, ẹyẹlé gbéra ńlẹ̀. Àdàbà a tún ti fò fẹ̀rẹ̀, awòlú sọ̀lú dẹ̀rọ̀ pẹ̀sẹ̀.